sábà sí mi mo fẹ́ kọ méjèèjì papọ̀ kẹ́ ẹ máa mú lọlé láàárọ̀ méjèèjì nígbà tí kọ́ ẹ̀kọ́ a máa mú lọlé láàárọ̀. Ọdún tí mo wọ̀ yóò ọdún tí mo wọ̀ yìí àwọ̀nà àwọ̀ lówó lọ́wọ́ mà ní o àwọ̀nà ẹ̀yin tí ẹ gbàgbọ́ pé ẹ máa lówó lọ́dún èyí ẹ tẹ̀lé mi ní bá ti kọ́ ká kẹtẹ̀lé mi. Ọdún tí mo wọ̀ yìí o àwọ̀nà àwọ̀ lówó lọ́wọ́ mà ní o àwọ̀nà ó yá. Ọdún tí mo wọ̀ yìí o àwọ̀nà àwọ̀ lówó lọ́wọ́ mà ní o àwọ̀nà. Ẹgbà owó ọdún yìí, ẹgbà àánú ọdún yìí, ẹgbà lórí ọdún yìí. Kí oòrùn ọ̀sẹ̀ yóò tó wọ̀, ẹgbà owó. Owó wá, ọlá wá, àánú wá, ojúrere wá, ìrànlọ́wọ́ wá, ìgbéga wá, olóore wá, ayọ̀ wá, ọpẹ́ wá, ìyìn wá, ìjó wá. Ọdún tí mo wọ̀ yìí o. Nísìn, bàbá mo fẹ́ jowó ìjọba torí ìjọba jowó ara ìlú náà sì lè ní. Bàbá mo fẹ́ gbowó mi padà ẹ pariwo bàbá mo fẹ́ jowó ìjọba torí ìjọba jowó ara ìlú náà sì lè ní. Ara ìlú náà sì lè ní. Bàbá mo fẹ́ gbowó mi padà. Owó coronavirus ó wọlé sí ọwọ́ ìjọba. Owó táàsì tó lọ lọ́wọ́ ìjọba kò ní. Olùwà glass company owó rẹ̀ ìjọba kò ní. Owó sọ́sídì ìjọba kò ní. Owó sìmẹ́ǹtì ewékoro ìjọba kò ní. NNPC tí wọ́n tà ìjọba kò ní. Owó ensas ìjọba kò ní. Àdó olówó tó mú pọ̀ ní Ìbàdàn owó rẹ̀ 50 billion ìjọba kò ní. Níjọba bá lè jowó ara ìlú náà sì lè. Bàbá mo fẹ́ gbowó mi padà. Bàbá mo fẹ́ gbowó ìjọba lọ́dún yọ. Orí ìjọba jowó ara ìlú. Ara ìlú náà sì lè ní. Ara ìlú náà sì lè ní. Bàbá mo fẹ́ gbowó mi padà. Níbi tí owó ìjọba tó wọlé dé ní Nàìjíríà orílẹ̀-èdè ni mo ti gbọ́ pé òjòlá kó owó mi. Bí òjòlá bá lè kó owó mi mélòó ní tèmi tí mo kówó iná. Torí ìjọba jowó ara ìlú. Bàbá mo fẹ́ gbowó mi padà. Bàbá mo fẹ́ gbowó ìjọba. Torí ìjọba jowó ara ìlú. Ara ìlú lè mi. Ara ìlú náà sì lè mi. Bàbá mo fẹ́ gbowó mi padà. Àdàbí tí bàbá Adébóyè bá jowó ìjọba. Àdàbí tí bàbá mi Kúmúyì bá jowó ìjọba. Àdàbí bí bàbá mi Oyèdépò bá jowó ìjọba. Àdàbí bí bàbá mi Wọlé Sky Olúbóyè Ọládèjò bá jowó ìjọba. Àdàbí bí bàbá Òrìṣàjáfọ̀ bá jowó ìjọba. Àdàbí bí bàbá Olúkọ̀yọ̀ bá jowó ìjọba. Àdàbí bí bàbá Aṣímọlówó bá jowó ìjọba. Àdàbí bí bàbá Abíára bá jowó ìjọba.
Pọ́ọ̀lù náà ṣe àdàbí bí ó bá jowó ìjọba. Bàbá wa Abíóyè àdàbí bí wọn bá jowó ìjọba. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́gẹ́gẹ́, tí wọ́n kọ́ mọ́ọ̀sì kankankanka, báwọn náà owó ìjọba ọba pẹ̀lú owó wọ̀nyí Ọlọ́run Babalọ́lá ṣàánú mi. Àánú mi náà ti fẹ́ mo máa fẹ́ di owó ìjọba. Ìyá tí mo jẹ́ yóò tó mo fẹ́ di owó ìjọba. Torí ìjọba jowó ara ìlú náà sì ní mi. Bàbá mo fẹ́ orí bàbá. Ẹ pariwo. Bàbá mo fẹ́ di owó ìjọba. Torí ìjọba jowó ara ìlú. Ará ìlú lè mi. Ará ìlú náà sì lè mi. Bàbá mo fẹ́ orí bàbá. Gbogbo àwọn bàbá àbá tó ní ṣọ́ọ̀ṣì yẹn ṣé wọ́n lọ́mọ ìjọ sí ìjọba? Mo ní sẹ́ lọ́mọ ìjọ síbẹ̀. Sí ọmọ ìjọ kí sàdá mẹ́wàá fún wa. Látòní lọ gbogbo ẹ̀yin sẹ́ẹ̀ tí ìjọwọ́ ìjọba rí. Àdàbí tí ìjọba ọba jowó ará ìlú. Àdàbí tẹ̀yìn kankan ọba di ará ìlú. Ó pẹ́ tí ìjọba ti jowó ará ìlú. Ẹ̀yin ará ìlú lọ́dún yìí ẹ lọ jowó ìjọba. Mo dúró gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrírí ọlọ́rọ̀ gáàbò. Ó pẹ́ tí ìjọba ti ń jowó ẹ̀yin ará ìlú. Ẹ̀yin ará ìlú ní Nàìjíríà ní gbogbo bẹ́ẹ̀ tí gbọ́ mi lọ́dún yìí ẹ lọ jowó ìjọba. Ẹ lọ jẹ́ o. Torí ìyá ipò ẹ lọ jẹ́. Ọmọ wọn jẹ́ wọ́n draw escort kó lọ́dọ̀ gbogbo èèyàn bọ̀dù wọn wọn draw rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ wọn. Lọ́dún nílé ẹ lọ jowó ìjọba. Ẹ lọ jọ ìjọba. Kò ní í wun yín. Gbogbo èyí tí ẹ̀bẹ̀ ti jowó ìjọba tí ìjọba fi EFCC wá yín kiri tí wọ́n fi DSS wá yín kiri tí bá jẹ́ wòlíì tó bá jẹ́ pé ìjọba náà jowó ìlú rí látòní lọ mo kàn sókèsì ìfàgìlékèsì no more EFCC no more EFCC pọ̀sùn no more DSS pọ̀sùn ẹgbowó ìjọba ẹkọ sápò torí green and white mo wọ̀ wá so ẹkọ owó ìjọba sápò wọ́n jowó olùwà glass wọ́n jowó bitumen wọ́n jowó ọ̀wẹ́ nà mọ́ àṣìlá lẹ́ẹ̀kì owó wo là ń tí jẹ owó 50 billion ẹ̀ẹ́dúrósà ọjọ́ owó ìjọba látọ̀ní lọ ẹgbẹ́ owó ìjọba ẹgbẹ́ thank you pàtó ẹ̀ fún Jésù mo máa jọ owó ìjọba lọ́dún èpè yẹn ti kúrò lórí ìjọba máa mọ owó wá kó mo wọn lọ́dún pàtó ẹ̀ fún Jésù ọlọ́dún kò bá máa kó owó ìjọba.